Ẹ̀yin èèyàn mi tó gbádùn. Mo rọ́wọ́ yín, mo rí gbogbo kọ́mẹ̀ntì yín, ẹ ṣé gan ni. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ní jẹ́ ká dáràn. Ọlọ́run ní jẹ́ kí ara rìn fẹsẹ̀ sí. Ọlọ́run a máa fún yín ní ọgbọ́n ìmọ̀ àti òye. Ọgbọ́n tẹ̀ ń fi fún wa àti gbogbo oríṣiríṣi tá à ń rí látọ̀dọ̀ yín wá. Ọlọ́run ò ní jẹ́ kí ká rógun ìbànújẹ́. Ayọ̀ lẹ máa gbọ́. Etí yín yóò máa gbọ́ ìró ayọ̀, a ní gbọ́ ìró ìbànújẹ́ in Jesus name. Ẹ ṣé gan. Mo rọ́wọ́ yín. Tún mú gist kan wá fún yín o. So, kẹ̀ tún gbọ́ eléyìí. Àwọn kàyéfì oríṣiríṣi gist ni mo yìí ń wádìí ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àyè máa mú a tún máa mọ bó tún ṣe ń lọ. Lẹ bá la bá gbọ́ pé Queen Naomi pé wọ́n ti gbé kúrò láàfin. Wọ́n náà ti gbé kúrò láàfin. Tó bá wá léni, wọ́n á ti rí báyìí wọ́n máa make another move. Tẹ́ni ẹlẹ́ni wá tó sálọ, kábíyèsí á tún gbé padà. Ẹ má fòye bá mi lọ o. Wọ́n á tún gbé padà wá. Kábíyèsí á tún gbé padà. Á tún sá padà s'Ákúrẹ́. Kábíyèsí á tún lọ gbé. Ẹ̀yin èèyàn mi. Wọ́n bá ní lónìí olónìí ni. Wọ́n ní Naomi pé wọ́n ti fi ọlọ́pàá wá arrest ẹ̀. Wọ́n lọ́lọ́pàá méjì ló wà. Ṣáàfin wá gbé Naomi lọ. Wọ́n wá arrest ẹ̀. Kábíyèsí ó sì ń lé. Bó ṣe dé náà sọ pé àwọn wo ló wá ṣe o? Wọ́n ní olórí kí ló ń jẹ́? Olórí Mariam àti Ashley ló wá arrest ẹ̀. Wọ́n ní kí ló ṣe pé ẹni tí ó jẹ́ kí àwọn gbádùn ọkọ wọn rẹ̀. Pé kó wá sign, pé kó ká lọ ní station wọn kó wá lọ sign divorce paper. Ní lọ́wọ́lọ́wọ́ báyìí, by force by fire, ó gbọdọ̀ divorce. Kábíyèsí kó sọ pé láyé òun ò ní dààfin mọ́. Kó dẹ̀ sign pé immediate effect kó ń dẹ́ pack ẹrù ẹ̀. Ó fọwọ́ ara ẹ̀ sign. Nílùú tó lọ́ba tó níjòyè. Ó lóhùn ò lọ o. Ó lóhùn ò sign. Wọ́n ṣe arrest ẹ̀ ni. Ó tán o. Èmi ò mọ̀ bí àwọn tó wà ní ààfin àbí ibo ni wọ́n wà tí wọ́n fi arrest Naomi. Tán dẹ̀ sọ fún yín pé tí kábíyèsí ò sí nílé tán lè sọ pé station báyìí náà mú Naomi lọ. Àbí nǹkan báyìí ló ṣẹlẹ̀. Wọ́n kàn ní kó sign divorce paper. Òun náà fi gbé lọ. Ní nǹkan tá à ń gbọ́. À ń gbọ́ ní allegedly ni. Nǹkan tá gbọ́ sí ni yẹn. Okay. Wọ́n ṣe arrest ẹ̀. Wọ́n náà ti arrest ẹ̀. Bí kábíyèsí ṣe dé. Wọ́n ṣà pé kábíyèsí pé àwọn olórí ti wá arrest Naomi. Wọ́n ní kábíyèsí ń sìn pé ó ń sá from pillar to pole. Tó ń sá káàkiri. Wọ́n ló ti dé station Àkúrẹ́ pé wọ́n ò rí nǹkan tó jọ bẹ́ẹ̀. Wọ́n ní gbogbo station wọ́n ní wọ́n ò rí Naomi. Station tó wà ní Ifẹ̀ wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Níbo ni Naomi? Níbo náà arrest ẹ̀ lọ? Àwọn tó wà láàfin ní àwọn gbọ́ pé ọlọ́pàá ló wà. Àwọn ọlọ́pàá méjì. Níbo ló wà ní station? Táwọn ti bẹ̀ ò béèrè pé station wo. Táwọn ti ẹ̀ béèrè nǹkan ṣe wọ́n máa parọ́ fún wọn ni. Wọ́n ní gbogbo station Àkúrẹ́ àti ti Ìkìní pé òun náà ń wá Naomi pé wọ́n ò rí Naomi. Wọ́n ò rí Naomi pé wọ́n wà. Wọ́n ṣà sọ pé àwọn ọlọ́pàá. Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ní ó wá ya pé bẹ́ẹ̀ tí wọ́n ti wá mọ̀ ó dàbí pé kábíyèsí ní àwọn ti mọ ibi tí Naomi wà. Wọ́n náà sọ pé kò wá. Bẹ́ẹ̀ tí kì í ṣe station o. Àṣé kì í ṣe station. Wọ́n náà sọ pé inú forest, inú bush náà wọ́n gbé Naomi lọ o. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sọ fún wa. Wọ́n ní ṣé mọ̀ nǹkan tán ni wọ́n sọ fún wọn ní ó sign pé òun ti divorce kábíyèsí with immediate effect. Òun ò dẹ̀ fẹ́ kábíyèsí mọ́. Òun ti ṣetán láti kó ẹrù òun.
òun ò fi kábíyèsí lẹ̀. Wọ́n ní òun ni ò jẹ́ kí wọ́n enjoy kábíyèsí. Òun ni ò jẹ́ kí wọ́n enjoy kábíyèsí. Òun ni ò jẹ́ kí wọ́n ṣe gbá wọn ṣe. Nígbà tí Naomi ti dé sí ààfin pé wọn ò dẹ̀ rójú ọkọ wọn mọ́. Naomi ṣáá ni kábíyèsí face. Ó gba gbogbo love wọn sí kábíyèsí, ó gbà lọ́wọ́ wọn. Gbogbo nǹkan tí Naomi àti kábíyèsí ń ṣe, gbogbo everything tó yẹ káwọn gain, kábíyèsí ti will gbogbo ẹ̀ fún Naomi. Àwọn kan wà ní ààfin gẹ́gẹ́ bí ìkòròfo. Kán béèrè lọ́wọ́ Naomi nǹkan tí Naomi fi di kábíyèsí lójú, tí ó jẹ́ kí kábíyèsí rí tí wọ́n rò mọ́. Pé ìyà tó ń jẹ wọ́n yìí pé Naomi ló fi ìyà jẹ wọ́n. Kábíyèsí ò rí tí wọ́n rò. Kábíyèsí ò sí. Wọ́n ní kó sign, ó lóun ò sign. Nǹkan tá a gbọ́, wọ́n náà na Naomi o. Wọ́n ní wọ́n na Naomi gan-an. Pé wọn ò gbọdọ̀ parọ́. Nǹkan tá a gbọ́, wọ́n náà nà. A gbọ́ ni o. Tí a bá rí Naomi, kí Naomi wá sọ nǹkan tí ojú ẹ̀ rí o. Ẹ ti lágbára Ọlọ́run. Wọ́n ní kábíyèsí ti gbọ́ information pé forest náà gbé Naomi lọ. Wọ́n ní kó sign. Pé tí ò bá sign kí wọ́n máa pa. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ṣé fẹ́ pé possible? Ó lè gbà wá o. Ó lè gbà wá o. Ọlọ́run wa tí àwa ń sìn. Ó lè gbà wá o. Bẹ́ẹ̀ ni. Ẹ rí bẹ́rù mẹ́ta nínú iná ìléru. Ọlọ́run gbà wọ́n. Bẹ́ẹ̀ ni. Àbí Paul àti Sílà. Paul àti Sílà tó dì wọ́n ní ìtúbú. Tọ́jú sínú inú kíní ihò kìnnìún. Ọlọ́run gbà ibikíbi tí Naomi bá wà. This time around wọ́n sọ pé wọ́n kidnap ẹ̀. Eléyà àti kidnapping. Ó jọ gàtè kò jọ gàtè. Ṣé kò fẹsẹ̀ méjèèjì tùrù? Wọ́n sọ pé àwọn ọlọ́pàá yẹn wọ́n wọ aṣọ ọlọ́pàá. Bóyá wọ́n dẹ̀ ti bribe àwọn ọlọ́pàá yẹn o. Bí àwọn yẹn wọ́n fake ọlọ́pàá ni láti wá sí palace. Nígbà tó ń rí pé kábíyèsí ò sí l'around. Ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ Adam and Eve. Tí Adam lọ sí apá kan, èṣù rí pé kò sí Eve ní Adam ńlé níbi tí Eve wà. Ibi tí Éfà wà. Ìyẹn ti ṣáko lọ sí area kan. Why tí Éfà wà ní area kan. Èṣù wá aṣọ wá lọ bá. Pé wá. Torí ìwọ tó ń pe rẹ̀ ní Éfà, ọkọ ẹ̀ ti jáde àbí? Ìwọ gangan ló máa sọ fún ọkọ ẹ, ló máa spin ní ọkọ ẹ pé kó jẹ èso. Torí gbogbo èso tán ní kí ẹ má jẹ, irọ́ ni Ọlọ́run pa ọ́. Ó ní kí ẹ má jẹ torí mọ̀ pé ọjọ́ tí ẹ bá jẹ pé ojú yín máa là, ẹ mọ nǹkan tó dà yàtọ̀ sí tí ò dà. Pé wàá rí pé níṣe ni Ọlọ́run ń tàn yín ni. Èso yìí tó dùn nǹkan tó ṣe kíni. Pé má dà Ọlọ́run lóhùn pé ó ń cheat yín ni. Bó ṣe ní kó wọ́n jẹ èso yẹn tó wá pé irọ́ mọ̀ pa. Éfà dẹ̀ jẹ èso gẹ́gẹ́ bí ẹ ṣe mọ story. Nígbà tí Éfà jẹ èso, ojú ẹ̀ là. Ó dé ọkọ ẹ̀ dé. Kò tí ì bóyá ṣé ó ti jẹ, ó wá tó spin ọkọ ẹ̀. Ó ní ṣe rí pé òun ti jẹ èso. Ọkọ ẹ̀ ní kó jẹ èso. Ó wá sọ fún ọkọ ẹ̀ pé ìwọ náà jẹ èso. Ìwọ á rí pé lórí láyé òun ò ní jẹ èso. Ó lóun ti jẹ èso ojú òun ti là. Ó rí pé oníṣe lójú ń tì òun ṣá. Ó ń jẹ ká jẹ ní kábíyèsí. No, ó dàbí pé Éfà ò tí ì jẹ, wá sọ fún kábíyèsí. Ó sọ fún Adam pé jẹ èso jẹ́ ká jẹ. Nígbà tí èṣù rí pé Éfà tí ń wá yẹn, Adam tí ń bọ̀ lọ́dọ̀ Éfà, bó ṣe sálọ ni, ó sneak, ó sálọ. Ìyàwó ẹ̀ ló wá spin ẹ̀. Èmi rí. Èèyàn ní ká má jẹ èso. Àṣé irọ́ ni Ọlọ́run pa. Ó ní kó má ṣe, ó lè jẹ́ ká jẹ. Ẹ jẹ́ ká jẹ. Ó dẹ̀ gbọ́rọ̀ sọ́kọ ẹ̀ lẹ́nu. Sí ìyàwó ẹ̀ lẹ́nu. Ó dẹ̀ mú èso, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ. Àwọn méjì wá ṣe jẹ èso. Náà rí pé wọ́n wà naked. Ojú wọn wá lọ, ojú wa ń tì wọ́n.
Ọlọ́run ṣe sán àrá ni, níbo lẹ wà? Eva, Ádámù, níbo lẹ wà? Ìyàwó tó fún mi mà ni. Ó máa ṣe báyìí, ó máa ṣe. Ẹ má jẹ́ ká a bọ́rọ̀ yẹn lọ torí ó gùn. Ìyẹn kọ́ ni ibẹ̀ tí mo fi nǹkan júwe nǹkan. Àpèjúwe bí Naomi àti Kábíyèsí wọ́n fi ṣe ó ní lá, ó lóun ò ní sign. Ó ní tí wọ́n bá fẹ́ pa òun, kàn pa òun. Wọ́n ní wọ́n máa pa, ó ní kàn pa òun. Ẹnu ẹ̀ náà yìí wá sí yẹn. Wọ́n ní Kábíyèsí ti wá, ó dà pé wọ́n ti track ibi tán wà o. Wọ́n ní ibẹ̀ náà ń lọ ń sìn. So, etí tó gbá lọ máa gbá àbọ̀. Ẹ jẹ́ ká máa bá a lọ. A tún lọ wá bó tún ṣe ń lọ, ibi tán ti rí àti bó ṣe ṣe bí Kábíyèsí ṣe mú padà. Gbogbo bó ṣe ń lọ, a jẹ́ kẹ́ ẹ gbọ́. Ẹ bá share, kẹ́ bá like, kẹ́ ẹ bá subscribe. Ẹ ṣé. Láyọ̀. Òun ní kí n gbé yẹ̀wò ìròyìn. Kì í ṣe ìbòrùn bó ṣe ń lọ. We have to tell you people. Bẹ́ẹ̀ ni, a gbọdọ̀ jẹ́ kí ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ ṣeun.